Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fáṣọ̀nù Victor, àjíǹrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdálẹ́kọ̀ọ́ tá a ní fún wa lónìí, jí ká tẹríba nígbà tí à ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa àti Ọlọ́run wa, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ni ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtàgbára. Ẹ̀yin lẹ wà káyé tó máa wà, ẹ̀yin lẹ ó máa wà nígbà táyé kò ní sí mọ́. Ògo ni forúkọ yín títí láéláé. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. Ènìyàn bá máa yin Olúwa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ fún ìdásí, ìpamọ́, ìwàláyé àti ìwàláàyè. A dúpẹ́ pé Ọlọ́run wa ń ṣoore fún ìran ìdá ènìyàn rẹ̀. Ògo ni forúkọ Olúwa. Àmín. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú kókó ẹ̀kọ́ wá síwájú, kájọ máa gbé wọn yẹ̀wò pẹ̀lú àgbékalẹ̀ ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ àti ìlànà Ọlọ́run. Tẹ́ ẹ̀ bá nígbàgbé, a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan tí a ṣe aṣọ lójú rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Kókó ẹ̀kọ́ náà ni ìgbọràn sí àṣẹ Ọlọ́run. A ti wo apá kìíní ẹ̀kọ́ náà, a wá fẹ́ sì wo apá kejì ẹ̀kọ́ náà, ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nípa ìdánilẹ́kọ̀ọ́ yìí, ìgbọràn sí àṣẹ Ọlọ́run. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, kí a kọ́kọ́ ṣe àkópapọ̀ ẹ̀kọ́ tí a ti kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A sọ fún wa pé ó ṣe pàtàkì, ó ṣe kókó fún wa láti jẹ́ ẹni tó gbọ́ràn sí òfin àti ìlànà Olúwa. Báwo òfin àti ìlànà wo la gbọ́dọ̀ gbọ́ràn sí lónìí? Òfin àti ìlànà tá a gbọ́dọ̀ gbọ́ràn sí lónìí ni òfin àti ìlànà Kristi. Kí nìdí tí a gbọ́dọ̀ tẹríba tàbí tí a gbọ́dọ̀ ṣe ìgbọràn sí òfin àti ìlànà Kristi? Ìdí ẹ̀ ni pé Kristi nípa ìmísí Ọlọ́run, a rí àpẹẹrẹ kan nínú ìwé Mátíù orí 17, Mátíù 17. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ kìíní sí ìkarùn-ún, a ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé Jésù sì lọ sórí òkè ìparadà. A rí kà níbẹ̀ pé níbi tí ó ti ń gbàdúrà, a ṣí i nípò padà tó gba ara ẹ̀mí. Níbẹ̀ ni Mósè àti Èlíjà ti yọ sí. Níbẹ̀ ni a rí pé wọ́n paradà, wọ́n sì ń bá ara wọn sọ̀rọ̀. Ohun tá a tún rí nínú ìṣẹ̀lẹ̀ náà ni pé Pétérù wà níbẹ̀, Jòhánù wà níbẹ̀, Jákọ́bù wà níbẹ̀. Wọ́n ń wo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ní ìgbà tí ara Kristi bọ́ sípò padà sí ara ènìyàn, a wá rí pé Pétérù wá dáhùn, ó ní Olúwa, ó ní ìbá sàn fún wa láti kọ́ àgọ́ mẹ́ta sí yìí, ọ̀kan fún Mósè, ọ̀kan fún Èlíjà, ọ̀kan fún Kristi. Ìntàwáríkà nínú ọ̀rọ̀ Ọlọ́run níwèé Mátíù orí 17, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5, a rí kà níbẹ̀ pé ohùn kan fọ̀ láti òkè wá, èyí tí ó sọ wípé èyí yìí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi, ẹ máa gbọ́ tirẹ̀. Ìyẹn túmọ̀ sí pé lónìí nínú ìsìn wa sí Ọlọ́run, a gbọ́dọ̀ tẹ́tí gbọ́, ṣègbọràn sí òfin àti ìlànà Kristi, tí kìí ṣe òfin ìlànà Mósè tó dípò òfin tí a fún àwọn Ísírẹ́lì, tí kìí ṣe ìlànà ẹ̀kọ́ àwọn wòlíì, èyí tí Èlíjà dípò àwọn wòlíì, bí kò ṣe
ìlànà àti ẹ̀kọ́ Kristi la gbọ́dọ̀ tẹríba fún lónìí. Gbígbọ́ràn sí àṣẹ Ọlọ́run ó ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé a gbọ́dọ̀ gbọ́ràn sí àṣẹ àti ọ̀rọ̀ Kristi. Jòhánù kejì ẹsẹ̀ ìkẹsàn-án 2 John verse 9. Jòhánù kejì ìyẹ̀písẹ́lì Jòhánù kejì ẹsẹ̀ kẹsàn-án ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí pé ó ní ẹni tó bá ré kọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹ gbọ́ dáadáa sí Jòhánù kejì ẹ̀písẹ́lì Jòhánù kejì ẹsẹ̀ kẹsàn-án ẹni tí ó bá ré kọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tó bá dúró nínú ẹ̀kọ́ òun ni ó gba bàbá àti ọmọ. Ohun tá a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Gbígbọ́ràn sí àṣẹ Ọlọ́run fi ẹsẹ̀ wa múlẹ̀ pé nínú ìsìn lónìí a gbọ́dọ̀ gbọ́ràn sí àṣẹ àti ìlànà tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀. Ohun tá a gbọ́dọ̀ gbọ́ràn sí ni àwọn àtúpalẹ̀ tí a fi hàn wá ní ọ̀sẹ̀ tó kọjá lọ nìyí. A sì sọ fún wa pé ó ṣe pàtàkì fún wa kí àwa kó gbọ́ràn sí òfin ìlànà àṣẹ ti Jésù Kristi torí pé òun la fi gbogbo agbára lọ́run àti láyé òun la fi fún. Òun ni aláṣẹ nínú ìsìn rẹ̀ òun sì la gbọ́dọ̀ tẹríba fún. Lónìí a rí kà pé nínú ọ̀rọ̀ Ọlọ́run ìwé Lúùkù orí ìkẹfà Luke 6 nígbà tá a kíyèsí ní ẹsẹ̀ kẹrìndínláàádọ́ta 46 ó fi ẹsẹ̀ múlẹ̀ pé èyí tí ṣe tí ẹ̀yin fi ń pè mí ní Olúwa Olúwa tí ẹ̀yin kò sì ṣe ohun tí mo pa ní àṣẹ fún yín. Ẹsẹ̀ Bíbélì yìí ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé títẹríba fún Jésù ò tó, sísìn Ọlọ́run lónìí kò tó, bí kò ṣe láti tẹríba fún òfin tí Jésù gbé kalẹ̀ ká máa lọ sílé ìsìn ò tó. Ẹ̀kọ́ yìí kókó ẹ̀kọ́ tá à ń gbéyàwó ní ìgbọràn sí àṣẹ Ọlọ́run apá kejì. Adẹ̀ríkà nínú ìwé Lúùkù orí kẹfà Luke 6 tẹ́báwọ̀ 46 ó ní èé ti ṣe tí ẹ̀yin fi ń pè mí ní Olúwa Olúwa tí ẹ̀yin kò sì ṣe ohun tí mo pa ní àṣẹ fún yín. Gbẹ́ pé lóòótọ́ la gbà pé Kristi ni Olúwa, olùgbàlà, olùdáǹdè, olùràpadà wa, ohun tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ òun la gbọ́dọ̀ tẹríba fún torí pé òun ló aláṣẹ, òun ló gbé ìsìn rẹ̀ kalẹ̀ nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́stélì. A ti fi hàn wá ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé ohun tá a ṣe láti dẹni ìgbàlà Kristi láláṣẹ láti sọ ọ́ fún wa, ohun tá a ṣe láti fi di ẹni ìgbàlà àti gbé àlàyé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ibi tá ó wà, ìjọ tá ó wà tá a fi di ẹni ìgbàlà Kristi láláṣẹ láti sọ fún wa ibi tá ó wà láti fi di ẹni ìgbàlà sí òfin àti ìlànà Olúwa àti kàkọsílẹ̀ rẹ̀ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bá ó ti máa jọ́sìn tí ìsìn wa yóò ṣe ìtẹ́wọ́gbà sí Ọlọ́run alààyè a ti kọ́ wa a ti fi lélẹ̀ fún àwọn àpọ́sítélì ìbá ti fi lélẹ̀ fún àwọn àpọ́sítélì yìí láti kàkọsílẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ojúṣe tí a ní tí mo ní tí gbogbo wa tẹ́ ń wò mí tá a ní ni pé ká padà sínú Bíbélì. Báwo ni àwọn àpọ́sítélì Kristi báwo ni wọ́n ti jọ́sìn sí Ọlọ́run tí ìsìn wọn fi ṣe ìtẹ́wọ́gbà torí pé àwọn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọ, àwọn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjọsìn nínú ìjọ májẹ̀mú titun. Báwo ni wọ́n ṣe jọ́sìn tí ìsìn wọn fi ṣe ìtẹ́wọ́gbà? A gbọ́dọ̀ padà sínú rẹ̀. Tá bá sọ nípa kéèyàn gbọ́ràn sí òfin àti ìlànà Ọlọ́run, ohun tá à ń sọ nìyí, àgbékalẹ̀ tí Olúwa ti gbé kalẹ̀, a gbọ́dọ̀ padà sínú ẹ̀ ká tẹríba fún òfin àti ìlànà Olúwa tó ti gbé ka iwájú wa. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé kókó ẹ̀kọ́ tá à ń gbéyẹ̀wò ó ní ìgbọràn sí àṣẹ Ọlọ́run apá kejì. A sì ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Kristi ni a gbọ́dọ̀ tẹríba fún lónìí nínú ìsìn nítorí pé òun la fi àṣẹ fún. He is the authority in religion today. Òun ni aláṣẹ nínú ìsìn lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì ló fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. Àwọn gbéyẹ̀wò pé kí ni àwọn ìbùkún tí ń bẹ nínú jíjẹ́ onígbọràn, ẹni tó ṣe ìgbọràn sí àṣẹ Ọlọ́run
lábẹ́ ìlànà ẹ̀sìn Kristi. Kí làwọn ìbùkún tá a rí kà nínú rẹ̀? Àkọ́kọ́ ó ní pé a ó ní àṣẹ sí ibi igi ìyè náà. Àwọn olóyìnbá sọ pé have right to tree of life. Tá bá ń sọ̀rọ̀ nípa igi ìyè, níbo la ti kọ́kọ́ rí àgbékalẹ̀ ẹ̀kọ́ nípa igi ìyè? Tá bá wo Genesis orí 3, nígbà tí Ádámù àti Éfà tí wọ́n ṣẹ̀ sí òfin Ọlọ́run nípa èso tọ́lọ́run ni wọn kò gbọdọ̀ jẹ, níbẹ̀ láti rí kà pé Ọlọ́run sọ pé òun fẹ́ lé Ádámù àti Éfà kúrò nínú ọgbà Édẹ́nì nítorí pé ibi igi ìyè kan wà tí wọ́n bá lè jẹ èso orí rẹ̀ wọn ò ní kú mọ́, lòdì sí ọ̀rọ̀ àtàṣẹ tí Ọlọ́run ti sọ fún wọn pé ó ní kíkú lẹ ó kú. Ibi tá a ti kọ́kọ́ rí ẹ̀kọ́ tàbí àgbékalẹ̀ nípa ọ̀rọ̀ igi ìyè nìyí. Èso tí ń bẹ lórí rẹ̀ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì, bí ènìyàn bá jẹ, a sọ fún wa pé wọn ò ní kú mọ́. Oore ọ̀fẹ́ yìí sì la fún àwọn tó ṣe ìgbọràn sí àṣẹ àti ìlànà Kristi, pé wọ́n bá ṣe ìgbọràn sí àṣẹ àti ìlànà Kristi ní ìwàláàyè wọn, wọn ò ní oore ọ̀fẹ́ láti jẹ igi ìyè náà, èso tí ń bẹ lórí igi ìyè náà. Èyí tí a rí kà nínú ìwé Ìfihàn orí 22 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14. Kí ni Bíbélì sọ? Kí ni Bíbélì sọ? Revelation 22 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14 verse 14. Ẹ gbọ́ o. Ó ní ìbùkún ni fún àwọn tó ń fọ aṣọ wọn mọ́, tí wọn kò fi lè kí wọn kí ó lè ní àǹfààní láti wá sí ibi igi ìyè náà, àti kí wọn kí ó lè gba ẹnu ibodè wọnú ìlú náà. Bí ènìyàn bá jẹ́ ẹni tó ń gbọ́ràn sí òfin àti ìlànà Olúwa, àpẹẹrẹ ìbùkún àkọ́kọ́ ni pé yóò ní ẹ̀tọ́ sí ibi igi ìyè náà. Ìtaríkà nínú ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 14. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Mo ti sọ ṣáájú pé bí a bá ń sin Ọlọ́run, a gbọ́dọ̀ lè béèrè béèrè nípasẹ̀ Kristi. A gbọ́dọ̀ lè béèrè béèrè pé in tá à ń ṣe yìí, níbo ni Bíbélì ti fi ẹsẹ̀ wa múlẹ̀? The authority from the scriptures. Níbo ni Bíbélì ti fi ẹsẹ̀ wa múlẹ̀ nípa ìlànà tá à ń ṣe yìí? Ṣé ẹ̀kọ́ Kristi ni? Ṣé ìlànà tí Kristi fi lé àwọn àpọ́sítélì lọ́wọ́ ni? Ṣé ìlànà Ọlọ́run nípasẹ̀ Kristi? Bí a bá jẹ́ ẹni tó ń béèrè àwọn ìbéèrè yìí, tí a sì ṣe ìgbọràn sí òfin àti ìlànà àti ẹ̀kọ́ Kristi, a ó ní ẹ̀tọ́ right sí ibi igi ìyè náà, a sì bá ẹnu ibodè ìlú náà wọlé. Ẹ ràn wá lọ́wọ́ láti jẹ́ ẹni tí ó ń gbọ́ràn sí àṣẹ ìyìn Ọlọ́run wa nípasẹ̀ Kristi, torí pé Kristi láláṣẹ lónìí. Àkọ́kọ́ nìyẹn. Èkejì, ẹ ká padà sí ìwé Hébérù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9 rẹ̀. Kí ni Bíbélì kọ́ wa? Ìwé Hébérù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9, kí ni Bíbélì sọ fún wa? Ó ní bí a ti sọ ọ́ di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tó gbọ́ tirẹ̀. N tá a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Author of eternal salvation. N tá a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tó gbọ́ tirẹ̀. Bí a bá gbọ́ ti Ọlọ́run nípasẹ̀ Kristi, tá a dó lórí ètò ìgbàlà tó gbé kalẹ̀ tá a rí lọ́wọ́ àwọn àpọ́sítélì, èyí tí Pétérù gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ ní ọjọ́ Pẹ́tíkọ́sì tá a ti sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Tí a bá tún kíyèsí ìlànà tí àwọn àpọ́sítélì Kristi tí wọ́n fi ìjọsìn hàn sí Ọlọ́run, tá a sì ń tẹ̀lé lónìí, tá a sì ń gbọ́ràn sí àṣẹ yìí, tá ò gbé ọgbọ́n orí ti ara wa kalẹ̀ tàbí èrò ti ara wa kalẹ̀ yàtọ̀ sí àgbékalẹ̀ tí Ọlọ́run ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Tẹ́ bá wo ìṣe àpọ́sítélì orí 2, tẹ́ bá wo láti verse 42, a rí kà níbẹ̀ pé ó ní wọ́n ń tẹ̀síwájú
nínú ẹ̀kọ́ àwọn àpọ́stélì àti ní ìdàpọ̀ àti ní bíbu àkàrà àti nínú àdúrà. Tàríkà nínú ọ̀rọ̀ Ọlọ́run ni bí àwọn àpọ́stélì Kristi bí wọ́n ti fi ìlànà ìsìn májẹ̀mú tuntun lọ́lẹ̀ nìyí, ó sì ti dúró gẹ́gẹ́ bí àpẹẹrẹ lónìí. Ǹjẹ́ a lè yí padà ká ṣe ohun tó wù wá lónìí? Ìdáhùn ni pé rárá o, a kò gbọdọ̀ rí kọjá nǹkan wọn ní tí a ti kà kọ sílẹ̀ rẹ̀. Kọ́ríńtì kínní orí 4 ẹsẹ̀ 6 ló sọ fún wa bẹ́ẹ̀ pé a kò gbọdọ̀ rí kọjá nǹkan wọn ní tí a ti kà kọ sílẹ̀ rẹ̀. So n tá à ń gbìyànjú láti sọ fún wa ni pé ìyè àìnípẹ̀kun, orísun ìgbàlà àìnípẹ̀kun ó ń bẹ fún àwọn tó gbọ́ tirẹ̀. Àǹfààní èyí tí à ń jẹ nìyí nígbà tá a bá dúró ti ẹ̀kọ́ Olúwa, ẹ̀kọ́ Kristi, ẹ̀kọ́ tí Kristi ti fi lé àwọn àpọ́sítélì rẹ̀ lọ́wọ́, tí àwọn àpọ́sítélì rẹ̀ nípa ìmísí Ọlọ́run tá a ti kà kọ sílẹ̀ rẹ̀ fún wa lónìí tá a bá dúró lórí wọn. A rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé àwọn àpọ́sítélì bẹ̀rẹ̀ ìjọ májẹ̀mú tuntun lọ́jọ́ Pẹ́ńtíkọ́sì. 25,000 ọkàn di ẹ̀yà nínú ìjọ yìí. Nígbà tá à ń kà á ní Acts 2:47, ó ní wọ́n yin Olúwa, wọ́n sì ní ojú lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí à ń gbàlà. Bí ìjọ májẹ̀mú tuntun ti bẹ̀rẹ̀ nìyí. A dẹ̀ rí kà nínú Bíbélì pé ìjọ náà jẹ́ ti Kristi, kì í ṣe tèmi, kì í ṣe tiyín, kì í ṣe tẹnikẹ́ni. Ọlọ́run ò pe ẹnikẹ́ni lónìí láti gbé òmíràn kalẹ̀ yàtọ̀ sí tí àwọn àpọ́sítélì ti gbé kalẹ̀, tá a sì ti gbé ìlànà rẹ̀ fún wa, pattern ìlànà tá a ti gbé kalẹ̀ fún wa. Bí a bá dúró lórí ìlànà náà, ní ìgbà náà la jẹ́ni tó gbọ́ràn sí àṣẹ àti ìlànà Olúwa. Ìwé Hébérù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9, ó ní bí a ti sọ ọ́ di pípé nì, ó sì wá jẹ́ orísun ìgbàlà àìnípẹ̀kun fún àwọn tó gbọ́ tirẹ̀. Ìwé Hébérù orí 5 ẹsẹ̀ 9 ló sọ bẹ́ẹ̀. Tó a gbọ́dọ̀ dó lórí ìlànà, pattern, àpẹẹrẹ ìsìn, àpẹẹrẹ ìwà bí Ọlọ́run, àpẹẹrẹ ẹ̀kọ́, ohun gbogbo tá a ti fi lọ́lẹ̀ fún wa. A gbọ́dọ̀ jẹ́ni tó gbọ́ràn sí àṣẹ Ọlọ́run nípasẹ̀ Bíbélì. A ò gbà wá láàyè nípa ọ̀rọ̀ Ọlọ́run tàbí nípa ìmísí Ọlọ́run láti gbé òmíràn kalẹ̀ yàtọ̀ sí tí Kristi tó ti gbé kalẹ̀ nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́sítélì rẹ̀, tá a sì rí àkọsílẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. A ò gbà wá láàyè láti gbé òmíràn kalẹ̀. Kọ́ríńtì kínní orí 3 ẹsẹ̀ 11, ó ní ìpìlẹ̀ mìíràn ní ẹnikẹ́ni kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Kristi ti fi ìpìlẹ̀ ìgbàlà lélẹ̀, ìpìlẹ̀ ìjọ lélẹ̀, ìpìlẹ̀ ìsìn lélẹ̀, ìpìlẹ̀ ètò ẹ̀kọ́ lélẹ̀, ìpìlẹ̀ ohun gbogbo tó nìkan ṣe pẹ̀lú ìyè àti ìwà bí Ọlọ́run àti ìfilọ́lá fún ẹnikẹ́ni lóore ọ̀fẹ́ láti gbé òmíràn kalẹ̀ yàtọ̀ sí tí Bíbélì ti gbé kalẹ̀. So tá a bá ń sọ̀rọ̀ pé kí a jẹ́ onígbọràn sí àṣẹ Ọlọ́run, tá à ń sọ ni pé ohun tá a ti gbé kalẹ̀ ẹni nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa ká tẹ̀lé, ká sì jẹ́ni tó ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Kí ni ìwé Jòhánù kínní 1 John chapter 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3 sí 4, kí ni ó kọ́ wa? 1 John chapter 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3 sí 4, 1 John chapter 2 ẹwọ ẹsẹ̀ 3 sí 4. Ó ní nípa èyí ni a sì mọ̀ pé àwa mọ̀ ọ́ bí àwa bá ń pa òfin rẹ̀ mọ́. Ẹni tí ó bá wí pé èmi mọ̀ ọ́ tí kò sì pa òfin rẹ̀ mọ́, èké ni, òtítọ́ kò sì sí nínú rẹ̀. Ohun tó Olúwa sọ nìyí, tọ́lọ́run sọ nìyí. Táwa bá sọ pa mọ́ Ọlọ́run, a gbọ́dọ̀ pa òfin rẹ̀ mọ́. Níbo láti lè rí òfin Kristi tàbí ẹ̀kọ́ Kristi nínú májẹ̀mú titun? Láti lè rí òfin àti ẹ̀kọ́ Kristi. Gbogbo ìlànà ìsìn, ìlànà ètò ìgbàlà tá a gbé kalẹ̀, òun la gbọ́dọ̀ pamọ́. Ìlànà ìjọ pàápàá gbọ́dọ̀ pamọ́, torí pé ìjọ kan la rí nínú Bíbélì. Gbogbo ohun tí ó ń bẹ nínú ayé lónìí, ó ní tá a rí nínú ayé lónìí, ìyapa ni wọ́n. Ọlọ́run sì kórìíra ìyapa. Kristi kẹ́kọ̀ọ́ lòdì sí ìyapa. Àwọn àpọ́sítélì kẹ́kọ̀ọ́ lòdì sí ìyapa. Àwọn ọmọ Ọlọ́run inú Bíbélì wọ́n kẹ́kọ̀ọ́ lòdì sí ìyapa. Ẹ jẹ́ kí gbogbo padà sójú ọ̀nà náà tá a gbé ka iwájú wa nínú Bíbélì látọwọ́ àwọn àpọ́sítélì wa. So a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gbọ́ràn sí òfin àti ìlànà Ọlọ́run, torí pé a ti dá wa lójú pé a ó ní ìyè àìnípẹ̀kun tí àwa bá dúró, tí a bá sì pa
òfin Ọlọ́run mọ́. Kí tí wá ní ìwé Jòhánù kínní 1 John chapter 2 verse 17 kí ló kọ́ wa? Ẹ̀gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní ayé sì ń kọjá lọ àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹni tó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró títí láéláé. Ní tá a sọ ni à ń sọ̀rọ̀ nípa ìdánilójú ìbùkún tí ń bẹ nínú jíjẹ́ ẹni tó gbọ́ràn sí òfin Ọlọ́run. A sọ fún wa pé ayé ń kọjá lọ àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀, ṣùgbọ́n àwọn tó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run wọn ò dúró títí láéláé. Tọ́lọ́run sọ nìyí, tọ́lọ́run sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ní ayé ń kọjá lọ pẹ̀lú ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀, ṣùgbọ́n àwọn tó bá dúró nínú òfin tó ń pa òfin Ọlọ́run mọ́ àwọn yóò dúró títí láéláé. Tó bá dúró nínú ẹ̀kọ́ Kristi àwọn yóò dúró títí láéláé. Ìwé Pétérù kínní orí ìkínní nígbà tá a kíyèsí ẹsẹ̀ 22 kí l'Ọlọ́run kọ́ wa. 1 Peter chapter 1 verse 22 kí ni Bíbélì gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ fún wa. 1 Peter chapter 1 verse 22 ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní ìwọ̀n bí ẹ̀yin ti wẹ ọkàn yín mọ́ nípa ìgbọràn yín sí òtítọ́ nípa ẹ̀mí, sí ìfẹ́ ara tí kò ní ẹ̀tàn, ẹ fẹ́ ọmọnìkejì yín gidigidi láti ọkàn wá. So bí a bá dó nínú òtítọ́, bàbá jẹ́ tó ń gbọ́ràn, a sọ fún wa pé a ti fọ ọkàn wa mọ́, a ti fọ ẹ̀mí wa mọ́, a ti fọ ayé wa mọ́, ọkàn wa ti di mímọ́, ó ti di pé nínú Ọlọ́run tàbá jẹ́ tó ń gbọ́ràn sí òfin Ọlọ́run, tàbá jẹ́ tó ń gbọ́ràn sí òfin Ọlọ́run. Tí a rí kà nínú ìwé Pétérù kínní orí ìkínní ẹsẹ̀ 22 ni ó ní ìwọ̀n bí ẹ ti wẹ ọkàn yín mọ́ nípa ìgbọràn yín sí òtítọ́ nípa ẹ̀mí, sí ìfẹ́ ara tí kò ní ẹ̀tàn, ẹ fẹ́ ọmọnìkejì yín gidigidi láti ọkàn wá. Ọlọ́run sọ ni. Ǹjẹ́ ìdálẹ́bi ń bẹ fún àwọn tí ó ṣe àìgbọràn sí òfin Ọlọ́run bí? Àkọ́kọ́ ni pé kí ni ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 5 sí 6 sọ? Kólósè orí 3 ẹsẹ̀ 5 sí 6 ó sọ ohun ìṣẹ̀lẹ̀ tí yóò ṣẹlẹ̀ fún àwọn tí kò bá dúró nínú ìlànà àti òfin Ọlọ́run. Kólósè orí 3 ẹsẹ̀ 5 sí 6 kí ló Ọlọ́run sọ? Ó ní nítorí náà ẹ pa ẹ̀yà ara yín mọ́ tí ń bẹ ní ayé run, àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú àti ojúkòkòrò tí ń ṣe ìbọ̀rìṣà, nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn. Ẹnikẹ́ni tó bá ń tẹ̀síwájú nínú iṣẹ́ tara tí ò dún nínú ìlànà àtẹ̀kọ́ Kristi, a sọ fún wa pé ìbínú Ọlọ́run bọ̀ sórí àwọn ọmọ aláìgbọràn, àwọn tí kò gbọ́ràn, tí wọ́n ń tẹ̀síwájú nínú àgbèrè, panṣágà, ìwà èérí, wọ̀bì, àjẹkújẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìbọ̀rìṣà, oṣó, ìríra ìjà, ìṣọ̀tẹ̀ àdámọ̀. A sọ fún wa pé ìbínú Ọlọ́run ń bọ̀. Ìdí ẹ̀ la gbọ́dọ̀ fi ṣe ìgbọràn sí àṣẹ àti òfin Ọlọ́run nípasẹ̀ Kristi. A tún rí kà nínú ìwé Tẹsalóníkà kejì. A rí kà nínú ìwé Tẹsalóníkà kejì kí ni Bíbélì kọ́ wa. Tẹsalóníkà kejì orí ìkíní nígbà tá a kíyèsí ẹsẹ̀ 8. Tẹsalóníkà kejì orí ìkíní ẹsẹ̀ 8. 2 Thessalonians chapter 1 verse 8 kí ni Ọlọ́run sọ? Ó ní ẹni tí yóò san ẹ̀san fún àwọn tí kò mọ Ọlọ́run, tí wọn kò sì gba ìhìnrere Jésù Kristi Olúwa wa gbọ́. Irú ẹ̀san wo la ó san fún àwọn tí kò mọ Ọlọ́run àtàwọn tí kò gba Jésù Kristi Olúwa wa gbọ́? Ẹ wo ẹsẹ̀ 9. Àwọn ẹni tí yóò jóná, tí yóò jìyà ìparun àìnípẹ̀kun níwájú Olúwa wa àti láti inú ògo agbára rẹ̀. Tolúwa sọ nìyí. Àwọn tí kò gba Ọlọ́run gbọ́, tí kò sì gba ìhìnrere Kristi gbọ́, a sọ fún wa pé wọ́n ó jìyà ìparun àìnípẹ̀kun láti wájú Olúwa wa. Ó mà dára ká ṣe ìgbọràn sí àṣẹ Ọlọ́run. Ó dára ká kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀. Ó dára ká gba Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wa. Ó dára ká gba ètò tó gbé kalẹ̀ nípa ìgbàlà, ẹ̀kọ́ tó gbé kalẹ̀ nípa ìgbàlà, ẹ̀kọ́ tó gbé kalẹ̀ nípa ìsìn mímọ́, ẹ̀kọ́ tó gbé kalẹ̀ nípa ìjọ. Ó dára ká gbà, ó dára ká ṣe ìgbọràn. Kò dára ká ṣe ohun tó wù wá ká sì máa gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ bó ti wù kó mọ, kò dára. Kí l'Ọlọ́run ní ká ṣe ká tó lè di ẹni ìgbàlà? A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bí a ti ń gbọ́ báyìí. Ọlọ́run kórìíra ìgbé ayé ẹ̀ṣẹ̀. Ó kórìíra ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa. Ọlọ́run ní a gbọ́dọ̀ gbọ́
ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 17 bíbélì ní ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A gbúdọ̀ jẹ́ onígbàgbọ́. Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6 rẹ̀ ó ní láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wo Ọlọ́run. A gbúdọ̀ jẹ́ ẹni tó ń ronú pìwàdà. Gbogbo ìgbé ayé ẹ̀ṣẹ̀ tá à ń gbé Ọlọ́run fẹ́ ká jẹ́ ẹni tó ń gbọ́ràn sí ìlànà àti àṣẹ Kristi. Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9 Olúwa kò fìlè rẹ̀ jáfara gẹ́gẹ́ bí àwọn ẹlòmíràn ti ń ka ìjáfara ṣùgbọ́n mú sùúrù fún yín tí kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé pé kó wá sí ìrònúpìwàdà. Ọlọ́run ni a gbọ́dọ̀ fẹ́ ní ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Mátíù orí 10 ẹsẹ̀ 22 32 àti 33 ó kọ́ wa lẹ́kọ̀ọ́ níbẹ̀ pé ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn òun lèmi yóò jẹ́wọ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. Ẹnikẹ́ni tó bá sẹ́ mi níwájú ènìyàn òun lèmi yóò sẹ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. Ètò ìgbàlà Ọlọ́run tó parí rẹ̀ ni pé a gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. A gbọ́dọ̀ lè rì wá bomi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àti àjíǹde Jésù. A gbọ́dọ̀ lè rì wá bomi. Ìwé Gàlátíà orí 3 ẹsẹ̀ 26 and 27 ó ní ọmọ Ọlọ́run ní nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi Olúwa wa. Ẹsẹ̀ 27 ó yí ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. Ohun tá a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. A gbọ́dọ̀ jẹ́ni tó gbọ́ràn sí àṣẹ Ọlọ́run kí a sì yàn wá kún ìjọ rẹ̀. Jésù Kristi ní ìjọ kan, ìjọ Kristi ní í ṣe, ó sì wà káàkiri níbi gbogbo. Ọlọ́run fẹ́ ká wádìí òtítọ́, ká sì dé tí ń ṣe òtítọ́ mú. Ọlọ́run kórìíra ìyapa tí ń bẹ nínú ìsìn lónìí. Ọlọ́run fẹ́ kí gbogbo wa máa sọ̀rọ̀ kan náà, ká máa ṣe ohun kan náà, kí ó má ṣe sí ìyapa láàrin wa. Tọ́lọ́run fẹ́ nìyí. Ọlọ́run sì fẹ́ ká ṣe ìgbọ́ràn sí òfin Ọlọ́run yìí. Ẹnikẹ́ni tí ò bá ṣe, a sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ìbínú Ọlọ́run yóò wà lórí àwọn tí kò mọ Ọlọ́run àtàwọn tí kò gba Kristi Jésù Olúwa wa gbọ́. Ìwé Pétérù kìíní orí 4 nígbà tá a wo 17 kí lọ Ọlọ́run kọ́ wa níbẹ̀. 1 Peter chapter 4 verse 17 ẹgbọ́n tó Olúwa sọ. Ó ní nítorí náà gbà yóò dé tí ìdájọ́ yóò bẹ̀rẹ̀ láti ilé Olúwa wá bí ó bá tètè tí ọ̀dọ̀ wa bẹ̀rẹ̀. Òpin àwọn tí kò gba ìrere Kristi ìrere Ọlọ́run gbọ́ yóò àti rí. Ìyẹn fi hàn wá pé ìdájọ́ Ọlọ́run yóò bẹ̀rẹ̀ níbi gbogbo, yóò bẹ̀rẹ̀ nínú ìjọ, yóò bẹ̀rẹ̀ nínú ìjọba Ọlọ́run, yóò bẹ̀rẹ̀ ní ibi gbogbo. Bí ìdájọ́ Ọlọ́run bá ti tó bá àwọn tó mọ Ọlọ́run nípasẹ̀ Kristi, àwọn tó dó nílò tó bá ti ọ̀dọ̀ wa bẹ̀rẹ̀, báwo làwọn tí kò mọ èyí tí ò gba ìrere Ọlọ́run báwo ni yóò ṣe rí? Ẹ̀yin ènìyàn wa nílé, Ọlọ́run fẹ́ nínú àánú rẹ̀ ká dúró nínú ìlànà, ká jẹ́ni tó ń gbọ́ràn sí òfin àti ìlànà Olúwa. A ti fún wa ní ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run sì ti ràn wá lọ́wọ́ láti rí pé èdè tí ń bẹ lórílẹ̀‐èdè ayé gbogbo, a ti fún àwọn ènìyàn lóore ọ̀fẹ́ láti yí Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run sí onírúurú èdè gbogbo. Ọlọ́run ń bẹ̀ wá pé ká jọ̀ọ́ ká jẹ́ ẹni tó ń gbọ́ràn sí òfin àti ìlànà Olúwa. Kristi náà sọ ní ọ̀rọ̀ rẹ̀ pé kì í ṣe àwọn tí ń pè mí lólúwa lólúwa ni ó wọlé ìjọba Ọlọ́run, bí kò ṣe àwọn tí ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lọ́run. Kí ni ìfẹ́ bàbá mi tí ń bẹ lọ́run? Ọ̀rọ̀ Ọlọ́run ni. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Ẹ wo Jòhánù kínní. Ẹ wo Jòhánù kínní. Ẹ wo ẹsẹ̀ 3 rẹ̀. 1 John chapter 5 verse 4 verse 3. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run pé kí àwa kí ó pa òfin rẹ̀ mọ́. Òfin rẹ̀ kò sì nira. Òfin Ọlọ́run ò nira. So a gbọ́dọ̀ jẹ́ tó ṣègbọràn sí àṣẹ Kristi nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, gbígbà gbọ́, ronúpìwàdà, kí a fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run, kí a sì jọ̀wọ́ ara wa fún ìrìbọmi, kí a sì baptisi wa sí ara Kristi, ara kan tí ń ṣe ìjọ Kristi. Nítorí Ọlọ́run fẹ́ nìyí. Àdúrà àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run pé Ọlọ́run yóò fi ìmọ̀ ọ̀rọ̀ rẹ̀ hàn wá, yóò sì kọ́ wa mọ̀ ṣe, yóò sì jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó ní ìtumọ̀ tó dá tó sì pé ní ọkàn wa lórúkọ Jésù. Àmín. Tẹ́ bá ní ìbéèrè kí ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ní 08057 444 902
tàbí 08065717023. a tún tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. kí àlàáfíà àti wàláàyè Ọlọ́run kó máa bá wa gbé kó sì kọ́ wa mọ̀ ọ́ ṣe lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.